olùsí làwọn ọlọ́kadà. àgbà mẹ́kò. èmi nu àkójọ mẹ́ta ó ní àkọ́dọ̀ rẹ mọ wá àwọn kọ́sọ́mà mi wọ́n wá sẹ́ndì owó sí mi pé kí n bá wọn fi ṣiṣẹ́ àmọ́ mo wá lọ báńkì nígbà mo wá dé báńkì mọ́níjà wa sọ pé ATM bó ATM gangan pé ó ti bàjẹ́ bó ti rìn ọ̀tẹ̀ mọ́ àti pé sáfìkọ̀ ọ̀tẹ̀ náà ó ti bàjẹ́ wọ́n ti wá lọ gbé fún ẹlẹ́nìkì tí ó ṣe. rédíónìkì ó ṣe charging point ní ATM àti bọ́tìnì wọ́n á ní pé kí ni mo lè ṣe o kí ẹlẹ́nìkì kó fi wá parí ATM ọjà mi ní 100,000. kò sì máa wọ ẹni tí wọ́n gbé fún ẹlẹ́nìkì kì í pẹ́ parí rẹ̀ yóò ṣe ATM sí ìgbà yóò ṣe ATM yóò ṣe charging point yóò ṣe bọ́tìnì tí ó máa tẹ̀ lọ́wọ́ àdéhùn padà fún tó bá ti parí rẹ̀. rédíónìkì ó ṣe charging point ní ATM àti bọ́tìnì rẹ̀. ó tètè ṣe yóò sì yá àgbà mẹ́kò kò sì máa wò torí bínú ṣe rí lòbí yẹn karamba ní ọmọ làwọn ọmọ yìí ó lọ ṣàánú àwọn ọmọ yìí láàárọ̀ ìmọ̀ ni ìmọ̀ pé ATM mi ń bẹ́nu aṣọ mo bá ní kọ́mọ ìbá ń fọ́sọ́ sọ nígbà tí ó fọ̀ lẹ́ẹ̀kẹ́lẹ́ báyìí ìgbà tó fọ̀ lẹ́ẹ̀kejì sọ nígbà tó fọ̀ lẹ́ẹ̀kẹta báyìí àgbà mẹ́kò ìgbà tó fọ̀ lẹ́ẹ̀kẹta báyìí kó di kẹ́ parẹ́ kó di dàrú. kó di parẹ́ torí Ọlọ́run ọmọ nǹkan látọjọ́ tí mo ti délé ayé wípé èèyàn ń parọ́ ìwọlé ní àkọ́kọ́. àgbà mẹ́kò wọ́n ti ya wèrè olóbùkún èèyàn ni ọ́. ó débi ilé ìṣẹ́ ọ̀sán fún mi wípé ATM pẹ́ẹ́nì ATM charging point wọ́n lọ gbé fún rédíónìkì ṣé rédíónìkì náà máa gbé fún. ẹnjìníà náà ni ẹnjìníà parí ẹ̀ láyàtà lápíà ATM tí mo jí láàárọ̀ kùtùkùtù. sọ wa ń lọ ni. ìní lọ abẹ́ wo kó tí dànù Ọlọ́run tó wá tó fi mí ṣe gàrí tíá. owó àwọn ọmọ pò ní wọ́n tó ní ó ti tẹ́gọ́ parẹ́. ǹjọ́ parẹ́. ó ti tẹ́gọ́ ti parẹ́. ẹ̀rí òsì tí ń lò kí. orí ṣe ni o àwọn orí bú.